Aṣọ mi o, ulé ọkọ mi, aṣọ mi o. Aṣọ mi o, ọ̀dẹ̀dẹ̀ ọkọ mi, àgbà mi o. Ṣókò bá àdènà, ìkò bá àdènà, Abọ́sọ́mi nílò gidi, ayígbìrì lálẹ́ lálẹ́ ìjàre ọ̀rọ̀ òfẹ́ dáadáa. Òfẹ́ tẹ́ ọ̀rọ̀ òfẹ́ máa lẹ̀kan ìjàre. Òfẹ́ tẹ́ ọ̀rọ̀ òfẹ́ mọ́ nìkan. Òfẹ́ tẹ́ Ọ̀rọ̀ òfẹ́ mọ́ nìkan. Òfẹ́ tẹ́ ọ̀rọ̀ òfẹ́ mọ́ nìkan. Ẹgbẹ́ mo ní ẹ jọ̀wọ́ ojú òkè ìyá òwe. Òfẹ́ tẹ́ ọ̀rọ̀ òfẹ́ mọ́ nìkan. Òfẹ́ mi tún mọ́ mi fà mọ́ mi jọ̀wọ́. Òfẹ́ tẹ́ ọ̀rọ̀ òfẹ́ mọ́ nìkan. Ọ̀rọ̀ òfẹ́ mọ́ nìkan. Òfẹ́ tẹ́ ọ̀rọ̀ òfẹ́ mọ́ nìkan. Òfẹ́ tẹ́ ọ̀rọ̀ òfẹ́ mọ́ nìkan. Òfẹ́ tẹ́ ọ̀rọ̀ òfẹ́ mọ́ nìkan. Ṣẹgbọ́n? Òfẹ́ tẹ́ ọ̀rọ̀ òfẹ́ mọ́ nìkan. Òfẹ́ tẹ́ ọ̀rọ̀ òfẹ́ mọ́ nìkan. Ọ̀rọ̀ òfẹ́ mọ́ nìkan. Òfẹ́ tẹ́ ọ̀rọ̀ òfẹ́ mọ́ nìkan. Lẹ́ni lórí ètò wa a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè torí a máa ń fi àdúrà a máa ń fi ṣáájú ètò wa ni tó mú wa mọ ọjọ́ òní. Ògo ni fún Olódùmarè o. Ọba tí ò ń jẹ iyán Èkìtì, tí ò ń jẹ ọbẹ̀ Ìṣápá, tí ń jẹ ilá alásèpọ̀, ọpẹ́ ló ń jẹ rẹ̀. Ògo ni fún Ọlọ́run o. Bàbá a tún fi ètò ìnílé ẹ lọ́wọ́ o. Etí tó máa gbọ́ wa kán gbọ́ wa síre o. Má yẹ kán sì gbọ́ o. Ojú tó máa wọ̀ wá má yẹ kójú wọn fọ́ o. Má yẹ kán ẹnìkankan kábàámọ̀ wípé wọ́n wo ètò Ayaba Táíwò ètò lédè Èkìtì, àti èmi náà má yẹ kí n kábàámọ̀ wípé kí ló dé tí mo ṣe ètò tèní. Bẹ́ẹ̀ ni o, ẹ̀yin tèmi, ìfẹ́ kì í tán, ìfẹ́ kò dẹ̀ kì í tẹ́. Ọ̀rọ̀ ìfẹ́ ìtàn ni. Òun ló tún mú mi padà wá sí orí ìkànnì yìí lénìí o, láti wá ṣe àwọn àtúnṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí mo ti bá wọn sọ nípa àwọn olólùfẹ́ yìí, àti láti wá sọ òtítọ́ bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ gangan tí mo gbọ́ lẹ́nu àwọn ènìyàn tó súnmọ́ dáadáa bí ẹ̀gbọ́n tó súnmọ́ra gangan ní ìlú UK níbí báyìí tí mo gbọ́ lẹ́nu wọn. Lákọ̀ọ́kọ́ ná, fẹ̀yìn tẹ́ kọ́kọ́ máa rí mi, orúkọ tèmi kò yí padà o. Ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété, òun lorúkọ tèmi o. Èmi Èjìrẹ́ Òyìlà kí ọba ọmọ. Wíníwìní lójú orogún, èjìbọ̀rọ̀ lójú ìyá rẹ̀. Ó bẹ́ ṣìkì bẹ́ ṣẹ́kẹ́, ó bẹ́ sílé alákìísà. Ó sọ alákìísà, ó sọ donígba aṣọ. Oríkì ìbejì pọ̀. Ìkan nínú ẹ̀ nìyẹn. Oríkì ìbejì pọ̀ lóòótọ́. Ọmọ tó bá máa ṣe bí èmi Elégìrẹ́ á múra, ìgbéraga kọ́, àṣẹ Olódùmarè ni. Èmi lọmọ Èkìtì, aya ọmọ Èkìtì. Èkìtì di méjì lọ́dọ̀ mi o. Ìyá lọmọ olóòkè méjì takọtabo lórí ọ̀raran. Ìyá lọmọ olóòkè kò mọ òkè gígùn, òkè sọra dọta, ọmọ eléyìí kùlé àdéwúre. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ jọ̀wọ́, lórí ètò wa a máa ń gbé àṣà àti ìṣe wa lárugẹ ni o. A kì í sábà sọ èdè òyìnbó o, nítorí a kì í ṣe ọmọ òyìnbó. Tó bá já sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí mo ṣe máa ń wí yẹn náà ni, àárí oògùn ẹ̀ ṣe ni. Ẹ̀yin tèmi, ẹ jọ̀wọ́, lórí Facebook Ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété, ẹ fọ́lò wa níbẹ̀ o. Bẹ́ẹ̀ náà ni lórí TikTok ètò lédè Èkìtì, lórí YouTube yìí, ẹ jọ̀wọ́ ẹ fọ́lò wa níbẹ̀. Ẹ subscribe fún wa. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ lọ tẹ́ ẹ padà wá, ẹ ṣé mo dúpẹ́. Ẹ̀yin tẹ́ ẹ tún lọ tó pẹ́ ta ti rí yín tẹ́ ẹ tún máa rí ètò yìí, ẹ jọ̀wọ́ ẹ tún bá wa padà wá o. Ẹ máa bá wa gbé ètò wa lárugẹ. Kò sí nǹkan tá a máa gbà sí lórí YouTube, kẹ́ bá wa subscribe, kẹ́ bá wa tẹ aago ilé ìjọsìn tó wà ńbẹ̀ yẹn, torí wípé àwọn èèyàn kọ̀ọ̀kan sọ pé wọn ò kí ń sábà rí nǹkan tó lóyìnbó pè ní notification tí ètò wa bá ṣe ń mú níkan òjọ̀kan. Ẹ máa rí níbẹ̀. Ẹ má ṣe gbàgbé. Ẹ̀yin tèmi, a tún máa tẹ̀síwájú tá a bá fẹ́ dòkè lọ́hùn, kẹ́ lè tún mọ irú àwọn nǹkan míì tá a tún máa ń ṣe. Ẹ ṣé mo dúpẹ́. Lénìí ẹ̀yin tèmi,
ẹ rí i pé mo tún padà wá sí orí ọ̀rọ̀ yìí. Ó ní àwọn ìdí pàtàkì tí mo fi padà wá sí orí ọ̀rọ̀ àwọn ọkọ àti ìyàwó yìí o. Ẹ wò ó, mi kì í ṣe ẹni tó ṣètì máa ń sábà rántí orúkọ, àmọ́ arákùnrin yìí dílà ni wọ́n pè wọ́n ní ìlú Èkó, ó dà pé ní Sùúrùlérè. Bẹ́ẹ̀ náà ni ó ní ìyàwó àgbà yìí, ẹni pupa yẹn òun ni ìyàwó àgbà. Bẹ́ẹ̀ náà ni ẹni kúkúrú yẹn tó dúdú bíi tèmi òun náà ni ìyàwó kékeré la lè pè é. Ẹ sọ pé torí àwọn kan wá ń sọ wípé òun ni ìyálé ní kinní kan, kò rí bẹ́ẹ̀ o. Mo fẹ́ yan ọ̀nà yẹn lénìí bí gbogbo ọ̀rọ̀ yẹn bó ṣe jẹ́, torí mo rìn síwájú, mo tẹ̀síwájú, mo bá àwọn ènìyàn wọn pàdé, wọ́n dẹ̀ ṣe àlàyé fún mi dáadáa. Mo ti fẹ́ wá sọ ọ̀rọ̀ yìí, ó ti tó bí ọjọ́ bíi 4 báyìí, ṣùgbọ́n àwọn ìdùnnú tó ṣubú layọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, àti wípé à ń sin òkú bàbá wa Pásítọ̀ Adékọ́lá, tá à ń sin lọ́wọ́, tá à ń ṣe ayẹyẹ tó yẹ pé ọmọ wa Ọdúnladé ó fi gbogbo òkú yìí ó fi ṣe bíi kánífà ni, èèyàn ò tiẹ̀ jẹ́ kémi pẹ̀lú wọn ráàyè láti wá gbé ètò yìí síta. Àmọ́ lénìí Ọlọ́run fún mi láàyè láti mú wá fún yín. Àti wípé mo tún rò pé ó ti ń lọlẹ̀ díẹ̀, ṣùgbọ́n mo wá rí i pé kò lọlẹ̀ díẹ̀. Ẹ rí àwọn àwòrán tẹ̀ ń wò lójú amóhùnmáwòrán lẹ́gbẹ̀ẹ́ mi báyìí. Ọkọ àti ìyàwó yìí òun nìyẹn o. Ìbídùnní àti ọkọ rẹ̀ òun lẹ̀ ń wò yìí. Lóòótọ́ ní ìgbà tí arákùnrin yìí ṣe ọjọ́òbí 100 ọdún yẹn, èmi pẹ̀lú wọn ló bọ́ síta tí mo ṣàlàyé wípé ọkùnrin yìí ọkàn ẹ̀ ò balẹ̀, báwo ló ṣe rí báyìí. Àwọn kan sọ pé kí n lọ wádìí ọ̀rọ̀ mi kí n tó máa sọ̀rọ̀. Ṣẹ rí àwa sọ̀rọ̀sọ̀rọ̀ nígbà míì, a máa ń sábà bọ́ síta tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ ká a sọ̀rọ̀ bí òye tiwa. Látàrí àwọn ọ̀rọ̀ tá a bá ti sọ ní ìgbà míì, àwọn míì á wá fi ibẹ̀ wá wá fi sọ̀rọ̀ fún wa. Wọ́n nítorí ẹni tó bá dákẹ́ tara bá dákẹ́. Tí n bá dákẹ́ ní ọjọ́ yẹn, torí nǹkan tí mo rí ní ọjọ́ tó ń ṣe ọjọ́òbí yẹn kò fi bẹ́ẹ̀ tẹ́ mi lọ́rùn rárá. Àmọ́ kì í ṣe wípé wàhálà tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn kò pọ̀ púpọ̀, bí kò ṣe pé kékeré tí àwọn èèyàn gbé, àwọn tó kọ́kọ́ gbé, àwọn blogger tó kọ́kọ́ mu, kékeré tán gbé yẹn, wọ́n báwo lolóyìnbó ṣe ń ṣe, wọ́n àdìẹ̀, ó wá pọ̀ sí, ó wá dàbí pé ṣe ni ìbídùn ń lọ sókè tó ń lọ sísàlẹ̀ ní àìmọye ìgbà, àmọ́ ẹ̀ẹ̀kan péré ló ṣẹlẹ̀. Lóòótọ́ inú ìyálé ìbídùn, ìyàwó àkọ́kọ́, inú rẹ̀ kò dùn lọ́jọ́ yẹn. Òun ló mú kí àwa náà ká sọ̀rọ̀ pé kò yẹ kó rí bẹ́ẹ̀, tí èmi náà dàbí pé ó ya èmi lẹ́nu tí mo fi ṣe àwàdà bẹ́ẹ̀ yẹn. Lẹ́yìn eléyìí, àwọn tó rí fídíò mi tán súnmọ́ mi tó jẹ́ pé mo tiẹ̀ mọ̀ lára àwọn fans mi gan tán jẹ́ ènìyàn ìbídùn, mo ṣe bá wọn pàdé nìyẹn. Wọ́n dẹ̀ wá ṣe àlàyé fún mi lẹ́kùnrẹ́rẹ́ tí mo tún rí gbogbo bó ṣe ń lọ lórí ẹ̀rọ ayélujára. Àmọ́ gbogbo àwọn tó ń sọ̀rọ̀, àtẹlẹ́yìí tí mo kọ́kọ́ sọ lọ́jọ́ yẹn o, gbogbo àwọn tó ń sọ̀rọ̀ pátápátá, gbogbo wọn ló rí sọ o. Àmọ́ ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ yẹn ló jọra wọn. Òun ni wípé ọkùnrin yìí ó ti mọ ìbídùn tipẹ́tipẹ́. Bẹ́ẹ̀ ni, ó ti mọ ìyàwó kejì yẹn, ó ti mọ̀ tipẹ́tipẹ́. Ìkan tó jọra nínú ẹ̀ nìyẹn. Mo tún wá rí wípé arákùnrin kan tún bọ́ síta, ó tún wá ṣe àlàyé oríṣiríṣi. Tó àyè bá gbà mí kí n tó kúrò lórí ètò yìí, màá gbé sí, màá gbé ohùn yẹn sí. Ẹ gbọ́ nǹkan tí arákùnrin yẹn tó sọ. Bí arákùnrin yẹn ṣe sọ̀rọ̀ náà níbẹ̀ ni wípé ó mú àwọn ìdílé lẹ̀ tó jẹ́ wípé ó jẹ́ kí ọkùnrin dílà yìí kó padà fẹ́ ìbídùn. Ìgbà tí wọ́n wá ṣe tí wọ́n wá ṣe àlàyé ọ̀rọ̀ yìí fún mi dáadáa, mo wá jókòó dáadáa, mo tún wá wo nǹkan tó ń lọ lórí ẹ̀rọ ayélujára, mo wá rí ọ̀rọ̀ yẹn ó ń jọra wọn díẹ̀. Àmọ́ àwọn ọ̀rọ̀ tí àwọn ènìyàn sọ ni wípé ìbídùn ó fi ọkọ rẹ̀ sílẹ̀,
ó wá lọ ń fẹ́ ẹ má jẹ́ kí n ẹ wò àwọn ọ̀rọ̀ tí àwọn èèyàn sọ lórí ayélujára gbogbo wa la ti gbọ́, ẹ má yẹ kí n tún wa padà tún sọ. Àmọ́ eléyìí tó jẹ́ kókó inú rẹ̀ tí wọ́n sọ fún mi bí ọ̀rọ̀ yẹn ṣe rí, òun lèmi fẹ́ sọ fún ẹ̀yin tèmi báyìí. Ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣe àlàyé torí ìgbà tí mo wo gbogbo nǹkan tó ń ṣe lọ pátápátá, bí wọ́n ṣe súùmù wọn, bọ́n ṣe gbé wọn síta, mo wá fúnra ra mi jókòó, mo wá lọ sí Oríṣìlẹ̀ tí gbogbo wa ti mú fídíò, mo wá wo fọ́nrán yẹn láti òkè dé ìsàlẹ̀. Ó ní ó tó wákàtí méjì tí mo fi wò ó, mo dẹ̀ rí àwọn nǹkan kan nínú rẹ̀ tó jẹ́ pé ó lè mú kí ìyálé bínú, mo dẹ̀ rí àwọn nǹkan kan nínú rẹ̀ tó lè mú kí ìyàwó kí ó dàbí pé òun náà fẹ́ wu àwọn ìwà kan níbẹ̀. Àmọ́ nǹkan tí mo gbọ́ òun ni mo fẹ́ sọ yìí. Ní ìgbà tí wọ́n ṣe àpèjúwe àwọn èèyàn wọ̀nyí, wọ́n dárúkọ arákùnrin yìí, orúkọ arákùnrin yìí ni Austin Osahan, orúkọ kan tún wà ńbẹ̀, àti orúkọ ìyálé ni Ọpẹ́yẹmí, ìyẹn ẹni pupa yẹn tó ga. Orúkọ ìyàwó kejì yẹn òun ni Ìbídùnní, ẹni tí mo fẹ́ sọ ọ̀rọ̀ ìtàn ẹ̀ lénìí. Àwọn èèyàn sọ oríṣiríṣi pé bóyá ṣe ló wá fẹ́, ó ti kọ́kọ́ lọ tó fọkùnrin yẹn ṣakọ, tíbi tó lọ sí ò dáa, tó tún padà wá tó tún rí bẹ́ẹ̀, irọ́ ni. Àwọn kan sọ wípé ṣe ló fọkùnrin yẹn sílẹ̀ tó lọ fẹ́ ọ̀rẹ́ bàbá rẹ̀, kò rí bẹ́ẹ̀. Àwọn kan tún sọ wípé ó ta ilé, ó lọ kówó fún arákùnrin yẹn. Èmi wọn gan bá kọ́kọ́ gbàgbọ́ ìgbà tí mo wá rí wípé òṣòwò pàtàkì, dílà tó ń ta ọkọ̀ nílùú Èkó ni arákùnrin yìí. Mo wá gbàgbọ́ wípé kò kówó fún arákùnrin yìí. Àti ìgbà tí àwọn méjèèjì tún máa sọ̀rọ̀ ọkọ wọn ní ibi ayẹyẹ yẹn, ní ibi tán ti ń ṣe ọjọ́ ìbí yẹn, wọ́n sọ wọ́n ní bùjẹbùdànù ni pé ó dẹ̀ ń tọ́jú wọn dáadáa. Bẹ́ẹ̀ ni, gbogbo wọn ló dẹ̀ gbé oríyìn fún ọkùnrin yẹn. Àmọ́ wọ́n ní ẹ jẹ́ ká finá jóra ẹni, ká mọ bó ṣe rí. Gbogbo wa ló ṣòwò ògùn. Ta ló fẹ́ ṣẹlẹ̀ sí tí mo bá jẹ́ ìyálé? Kí lẹ rò pé mo máa ṣe? Ó máa ń rọrùn fún ìyàwó tó bá ti dé láti ṣe beléyìí. Ó nira fún àwọn ìyálé láti gbà á, torí tèmi náà bá wọ̀n ní ààyè ìyálé, èmi ò mọ̀ nǹkan tí mo lè ṣe o. Mi ì mọ̀ pé irú ìwà báyìí ni mo lè hù. Ó kàn máa ń dùn lẹ́nu wa láti sọ wípé màá gbà, mi ò ní gbà. Àmọ́ ẹ jẹ́ kó débẹ̀ tán, ká wá wò ó bóyá à á gbà àbí à ní gbà. Ìyẹn kò jẹ́ kí n lè bú ìyálé yẹn títí lọ, torí ó ní nǹkan kan tó rí lọ́jọ́ yẹn tó bí nínú. Ìyálé yìí, ìyẹn Ọpẹ́yẹmí yẹn, ó mọ Ìbídùn dáadáa sí ìyàwó ọkọ rẹ̀. Wọ́n dẹ̀ ṣe àpèjú wọn dáadáa ní ibi ìnáwó yẹn, bí Ìbídùn ṣe jẹ́. Àmọ́ kí n tó wá sọ ọ̀rọ̀ yìí, ẹ jọ̀ọ́ ẹ má yí ọwọ́ ẹ̀rọ yín sẹ́yìn o. Ẹ jọ̀wọ́, ẹ jẹ́ ká sáré dé òkè lọ́hùn-ún. Ẹ káàbọ̀ ẹ̀yin tèmi. Lára àwọn nǹkan tá à ń ṣe, tá a wà fún, òun lẹ rí yẹn o. Bẹ́ẹ̀ ni, okay. Gẹ́gẹ́ bí a ṣe sọ̀rọ̀ fún mi, ta ni Ìbídùn? Ìbídùn àti ọ̀gbẹ́ni Austin, wọ́n ti fẹ́ ara wọn láti kékeré bí olólùfẹ́ méjì, tí wọ́n dẹ̀ ní èrò ọkàn wípé a máa fẹ́ra ẹni sílé. Ìbídùn jẹ́ ọmọ tí ò ní ìyá, tí ò ní bàbá. Wọ́n ní kò ní ìyá, kò ní bàbá. Ìyẹn
eléyìí kúkúrú ẹ̀ ò ní Ìbídùn o tó jẹ́ ìyàwó kejì lénìí. Wọ́n ní kò ní ìyá kò ní bàbá. Wọ́n ní ó wá dé àsìkò kan, àbúrò bàbá rẹ̀ wọ́n lòun ló wá mú wá sí ìlú òyìnbó ní ìlú London ní England níbí báyìí. Wọ́n ní ìgbà tí àbúrò bàbá rẹ̀ máa mú débí báyìí, wọ́n ní bọ́n ṣe wá arrange tán pèsè tán wá ọkọ fún nìyẹn. Wọ́n wá rí arákùnrin kan tó lòun fẹ́ fẹ́, bọ́n ṣe wá fẹ́ ọkọ fún nìyẹn. Wọ́n ní kò fẹ́ gbà kó fẹ́ ọkùnrin yẹn. Wọ́n ní torí fún kíni? Ó lóun ti ní ẹni tóun fẹ́ sí ilẹ̀ Nàìjíríà. Gbogbo èrò ọkàn Ìbídùn nígbà yẹn ni wípé tóun bá ní ìwé tìwé òun pé òun á wá lọ sí ilẹ̀ Nàìjíríà láti lọ fẹ́ Austin, bóyá kán wá padà wá síbí ni o àbí kán dúró lọ́hùn ni o. Gbogbo èrò ọkàn rẹ̀ ọ̀dọ̀ Austin ló wà, tí gbogbo àwọn ẹbí dẹ̀ mọ̀ wípé Austin ni olólùfẹ́ tó ń fẹ́ kí àbúrò bàbá rẹ̀ tó mú wá sí ìlú òyìnbó. Òtítọ́ ni mò ń sọ fún yín torí mo rìn gan o, mo wádìí ọ̀rọ̀ yẹn dáadáa. Lẹ́yìn ìgbà tí ẹni mi yẹn tó tún sọ fún mi, mo tún gbé ìgbésẹ̀ sí láti béèrè bóyá òótọ́ ni. Ìgbà tí ó wá yá, lọ́sàn kan òru kan ni wọ́n sọ wípé wọ́n ṣe ìyàwó fún pẹ̀lú arákùnrin tí wọ́n fẹ́ fún ní ìlú London ní bíbà ní wọ́n ṣe ìyàwó fún pẹ̀lú arákùnrin tí wọ́n fẹ́ fún ní ìlú London. Bí wọ́n ṣe ìyàwó fún pẹ̀lú arákùnrin tó fẹ́ fún ní ìlú London. So ìgbà tó wá yá, ó bí odidi ọmọ méjì ọkùnrin, torí ẹni tó sọ fún mi gan ó wà níbi ìgbéyàwó yẹn. Ó bí ọmọ ọkùnrin méjì làǹtìlanti ni wọ́n sọ wípé ó bí fún arákùnrin tí wọ́n fẹ́ fún ní ìlú òyìnbó yẹn. Wọ́n ní ó ṣáà ṣe tiẹ̀, ó ń ṣiṣẹ́, ọkùnrin náà ń ṣiṣẹ́, gbogbo àwọn méjèèjì wọ́n múra sí ìgbésí ayé wọn, wọ́n dẹ̀ ń tọ́ ọmọ wọn. Ọmọ wọn ti dàgbà nísìnyí, bẹ́ẹ̀ ni ọmọ wọn ó ti dàgbà. Ìgbà tí wọ́n ní ọ̀sán kan òru kan, bí ìgbà tó bá yẹ pé wọ́n ti kọ́kọ́ fi ìkan bo èèyàn mọ́lẹ̀ lójú, wọ́n ní bíi spiritual lọ̀rọ̀ yẹn ṣe rí sí Ìbídùn. Lọ́sàn kan òru kan ló kàn déédéé ń pe àwọn kiri pé kí ló ṣẹlẹ̀? Ṣé ẹni ni mo pàpà fẹ́ ni? Báwo ni mo ṣe fẹ́ arákùnrin yìí gan? Àwọn èèyàn wá sọ pé báwo lo ṣe fẹ́ arákùnrin bíi ti báwo? A ṣe ìyàwó fún yín, táyé gbọ́ tọ̀run mọ̀ níbí báyìí. Wọ́n ṣe ìyàwó fún yín, ó dẹ̀ ti bímọ. Mo mọ̀ pé mo ti bímọ bẹ́ẹ̀, ṣùgbọ́n bí mo ṣe fẹ́ kò yé mi. Wọ́n ní ó wádìí káàkiri lọ́wọ́ wọn. Wọ́n ní ṣùgbọ́n àwọn ò lè dá lóhùn torí àwọn ò mọ bí ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀. Wọ́n ní ìgbà tó wá máa yá, tí Ìbídùn wá mọ̀ wípé ẹni tóun fẹ́ yìí kò ń ṣe ẹni tí ọkàn òun fẹ́ fẹ́, pé ibo ni Austin wá wà, òun ló yẹ kí n fẹ́. Àmọ́ wọ́n wá sọ fún wípé Austin lọ́hùn, Austin ti ní ìyàwó o, ó dẹ̀ ti bímọ. Ó wá sọ wípé ó gbà kámú. Ṣùgbọ́n wọ́n ní lẹ́yìn ìgbà yìí, ìgbéyàwó òun àti arákùnrin ibẹ̀ yẹn kò ṣe déédéé mọ́, ọkàn ẹ̀ ò sí níbẹ̀ mọ́. Bí ìgbà téèyàn bá ń kábàámọ̀ wípé báwo lòun ṣe ṣe, báwo lòun ṣe jẹ́, kí ló dé tóun fẹ́. Ṣùgbọ́n àwọn èèyàn sọ pé ẹni yẹn sọ fún mi pé bí ìgbà tí spiritual tí ìkan ká lójú èèyàn. Àmọ́ mi ò ṣe pé bóyá mo fi taratara gbàgbọ́ pé spiritual wà ńbẹ̀ o. Àmọ́ bóyá ọgbọ́n tán fi fẹ́, tó wá rí pé ìgbéyàwó yẹn kò dùn dáadáa bó ṣe yẹ kó dùn, tó ṣẹ̀ wá ń rò pé ìgbà tóun fẹ́ lágbájá ìkan dùn báyìí fóun, ìgbà tóun fẹ́ kinní kan, bóyá bẹ́ẹ̀ yẹn ni. Bóyá lóòótọ́ o, bóyá gẹ́gẹ́ bí ẹni yẹn sọ pé ní èdè yìí pé spiritual ó ṣeé ṣe, kò sí nǹkan tí ò lè ṣeé ṣe. Wọ́n ní kinní yẹn ká lójú, ó mọ̀ wípé ẹnì kan ló yẹ kóun fẹ́, òun ti ṣìnà. Ìgbéyàwó yẹn kò wá mẹ́sẹ̀ múlẹ̀ mọ́, kò wá sí èdè àìyedè wá ń wà láàárín òun àti ọkùnrin yẹn títí tí wọ́n fi wípé òun àti ọkùnrin yẹn wọ́n kọ ara wọn sílẹ̀. Wọ́n ní wọ́n kọ ara wọn sílẹ̀ ní o, wọ́n kọ ara wọn sílẹ̀. Wọ́n ní ìgbà tí wọ́n kọ ara wọn sílẹ̀, wọ́n wá ṣé ẹ mọ̀ pé wọ́n ti jọ ṣe nǹkan pọ̀, wọ́n ti ń ralé pọ̀, wọ́n ti ń ṣe gbogbo nǹkan pọ̀. Wọ́n wá ta ilé, bọ́n ṣe wá ta ilé yẹn, oníkálukú wá mú
tiẹ̀. So ọkọ mú tiẹ̀ ó lọ, òun náà mú tiẹ̀. Wọ́n ní owó ilé tiẹ̀ tó gbà òun ló wá mú lọ sí Nàìjíríà tó fi lọ dá iṣẹ́ tiẹ̀ sílẹ̀ ní Nàìjíríà pé òun á máa lọ, òun á máa bọ̀. Wọ́n láwọn ọmọ ẹ̀ ṣì wà níbí o. Àmọ́ ẹni yẹn kò rí ààyè láti sọ fún mi nípa àwọn ọmọ rẹ̀. Àmọ́ tọ́lọ́run bá fún mi láàyè lọ́jọ́ míì, a máa tẹ̀síwájú sí i. Bí ó ṣe dé Nàìjíríà nìyẹn tó pàdé Austin padà. Ibi tó ti pàdé Austin padà. Wọ́n ní Austin dẹ̀ leléyìí náà, ìgbéyàwó tó ṣe gan-an, wọ́n ní obìnrin tilé yẹn, wọ́n ní kò fi ní ọkàn balẹ̀. Torí a tiẹ̀ gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí àwọn ọkùnrin kan bọ́ síta tán ní àwọn ọ̀rẹ́ Austin tán fìdí rẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ obìnrin Ọpẹ́yẹmí yẹn ó dẹ̀ lọ́rùn díẹ̀ pé kò jẹ́ kí ọkùnrin yẹn kí ó ní ìfọ̀kànbalẹ̀. So ìyẹn ni wípé ọkùnrin yẹn gan kò rí, bóyá kò rí ìfẹ́ tó ń fẹ́ ní ibẹ̀ yẹn. Ìgbà tí òun àti Ìbídùn wá máa pàdé, àmọ́ ọkùnrin yẹn kò fìyàwó ilé yẹn sílẹ̀. Ó sì ń tọ́jú ìyàwó ilé, ó dẹ̀ ṣe dáadáa sí, torí irú ọkùnrin bẹ́ẹ̀ ẹ jẹ́ á gbé òṣùbà fún o. Ẹ jẹ́ á gbé òṣùbà fún o. Tó bá jẹ́ ọkùnrin míì ni, ńṣe ló máa kọ ìyàwó ilé yẹn sílẹ̀ pẹ̀lú àwọn ọmọ o, tá a lọ sẹ́tù níbòmíì pẹ̀lú Ìbídùn o. Àmọ́ ọkùnrin yìí kò ṣe bẹ́ẹ̀ o. Ńṣe ló bá ìyàwó ilé sọ̀rọ̀ pé Ìbídùn ti padà o, òun dẹ̀ máa fẹ́. Ìyàwó ilé yẹn ó dẹ̀ mọ̀ nípa ìtàn wọn, ó mọ̀ dáadáa. Bí wọ́n ṣe pàdé ara nìyẹn o, tó wá sọ pé Ìbídùn náà wá ròyìn pé nǹkan báyìí lójú òun rí. Ọkùnrin yẹn náà ó ní òun sì nífẹ̀ẹ́ pé apá òun ka, òun máa fẹ́ padà. Ìbídùn wá sọ pé ṣe bó ti ní ìyàwó, èmi ò lè wá máa jí ẹ fẹ́ o. Wọ́n ní arákùnrin yìí sọ wípé pé màá ṣe ìyàwó fún ẹ. Bí arákùnrin yẹn ṣe sọ pé òun á ṣe ìyàwó fún nìyẹn, tó dẹ̀ ṣe ìyàwó fún. Àmọ́ nǹkan kan wà nínú ọ̀rọ̀ tí àwọn ènìyàn ń sọ o, torí oníkálukú ló ń fi ata kún tó ń fi iyọ̀ kún. Àwọn èèyàn wá sọ wípé kò tí ì ju oṣù 5 sí ìgbà tán fẹ́ ṣe ọjọ́ ìbí rárá o. Gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ ẹbí ẹni yìí ṣe sọ fún mi, wọ́n ní ọdún 5 leléyìí o tí Ìbídùn àti Austin ti padà pàdé o, tán dẹ̀ ti fẹ́ra wọn, tán dẹ̀ ti ń ṣe bí ọkọ àtìyàwó o, pé ìyàwó ṣẹ̀ṣẹ̀ gbé kọ́ o. Mo tún wá gbèsè síwájú, ìgbà torí pé bí mo ṣe rí ní Oríṣìlé yẹn, kí ni ó wá fà á tí ìyáálé fi wá ń bínú? Àwọn kan tún wá sọ fún mi wípé nǹkan tó fà á ni wípé ẹni yẹn tiẹ̀ wá tún jọ̀rẹ́ tó wípé Ọpẹ́yẹmí nǹkan kan bí nínú lọ́jọ́ yẹn, wípé ọkọ wọn ọmọ Ẹ̀dó Benin ni, wípé ìgbà tí ọkọ wọ aṣọ, ó lọ wọ aṣọ Benin. Ìgbà tí Ọpẹ́yẹmí wọ aṣọ, ó wọ style wa tá à ń wọ̀ ní ilẹ̀ Yorùbá. Àwọn Benin náà ń wọ̀, kì í ṣe pé wọn kì í wọ̀, ṣùgbọ́n láti pé kó bára mu, kò bá ti ọkọ àti ti Ìbídùn mu. Ìgbà tí Ìbídùn máa wọ aṣọ, gẹ́gẹ́ bá a ṣe rí, Ìbídùn wọ aṣọ bí aṣọ Benin. Ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn? Nǹkan tí Ìbídùn wọ̀ lọ́jọ́ yẹn, olóyìnbó á sọ pé general style tí gbogbo èèyàn máa ń wọ̀ ni. Nǹkan tí Ọpẹ́yẹmí wọ̀, general style tí gbogbo èèyàn máa ń wọ̀ ni. Àmọ́ nǹkan kan tó yàtọ̀ ni aṣọ kíní Benin tí Ìbídùn gbé sórí tiẹ̀ àti ìlẹ̀kẹ̀ tó so mórí, tí Ọpẹ́yẹmí ò rí bẹ́ẹ̀. Ìyẹn kọ́kọ́ jẹ́ kí Ọpẹ́yẹmí kó shock, kó bínú pé àwọn eléyìí wọn ò sọ fún mi wípé a máa wọṣọ báyìí, a máa dress bíi ti àwọn Ẹ̀dó. Nǹkan tó fa gbogbo ìbínú ní ọjọ́ yẹn fún Ọpẹ́yẹmí nìyẹn o. Ẹ wò ó, kò sẹ́ni tí ò ní ṣe o. Àwọn báyìí, mo ń wo àwòrán kan láàárọ̀ yìí, mo ń wo fídíò ẹnìkan láàárọ̀ yìí, mo forúkọ bò láṣìírí. Ọkọ ẹ̀ ń gbé gẹ̀gẹ̀gẹ̀ báyìí nínú mọ́tò, wọ́n ń ṣe kinní kan, wọ́n ń rẹ́rìn-ín káàkiri, wọ́n ń ṣe. Ọkùnrin yìí ó dẹ̀ ní ìyàwó tó bí àwọn ọmọ fún ní ìlú òyìnbó. Ẹ jọ̀wọ́, mo wá ń wò ó pé ìwọ Ọlọ́run, mo wá pe ọmọ kan lẹ́gbẹ̀ẹ́ mi, mo ní ẹ wá wo fídíò yìí. Mo ní tó bá jẹ́ mi ni ìyàwó tó wà ní ìlú òyìnbó, tí mo wá rí ọkọ mi ní Nàìjíríà báyìí, mo ní kí ló máa ṣẹlẹ̀ sí mi?
ó wá ń sọ fún mi pé pé mọ́mì pé jẹ̀lọ́sí á ti fẹ́ẹ̀ pa yín o. Mo ní bẹ́ẹ̀ ni o, ara mi ò ní lélẹ̀, inú á máa bí mi. Bí mo tiẹ̀ wá lọ́wọ́ gangan sí ìyàwó yẹn, bí mo lọ́wọ́ sí bọ́n ṣe fẹ́ra wọn, kò sí ìgbà tí mo bá ń rí wọn bẹ́ẹ̀ yẹn tí ara ò ní máa ṣe bákan. Ẹlẹ́ran ara làwa. Wọ́n ní òrìṣà jẹ́ ń pé méje obìnrin, kò sí. Torí náà ẹ̀yin tèmi, ẹ má jẹ́ ká bú ìbídùn púpọ̀ o. Ẹ má jẹ́ ká bú ìbídùn pé àṣejù ẹ ti pọ̀ jù. Àwọn kan ló lọ fẹ́ ọkọ ọlọ́kọ. Kò rí bẹ́ẹ̀ o. Tí ìbídùn ò bá fẹ́ Austin, ọmọ kékeré nìbídùn, ẹnìkan ló sà máa fẹ́. Ẹni tó dẹ̀ ti bímọ rí, ṣé ẹni tó kéré sí láwá fẹ́ ni? Òun náà ẹni tó ti bímọ rí náà lá padà fẹ́. Ojú kúkú rí bẹ́ẹ̀ rí. Inú ìwé mímọ́ tí gbogbo wa tẹ̀ ń pariwo báyìí, ibo ni Bíbélì ní ìwé mímọ́ kan tiẹ̀ ti wá sọ fún wa o, wípé torí mi ò gbọ́ o lẹ́nu Jésù Kristi Olúwa wa o, wípé ẹ gbúdọ̀ fẹ́ ìyàwó méjì o. Ṣùgbọ́n nígbà tí Bíbélì tún wá sọ fún wa wípé ẹ lè fẹ́ ìyàwó méjì tẹ́ bá lè ṣe déédéé, ìwé mímọ́, àwọn ìwé mímọ́ kan ló sọ bẹ́ẹ̀ o, tó bá lè ṣe déédéé láàrin wọn. Ibo làwa Kìrìsìtẹ́nì gan ti wá rí tiwa? Ẹ má sọ wípé ṣé mo lè gbà o, mi ò lè sọ bóyá mi ò lè gbà o. Mi ò lè sọ bóyá mi ò ní gbà, àmọ́ kò rọrùn. Ẹ̀yin tèmi, kò rọrùn. Ẹ jẹ́ ká kí ìyálé yẹn wípé ó kú àfaradà. Ẹ má yẹ ká bú ẹnì kankan nínú wọn o. We don't need to castigate both of them. No, it's not so easy. Ẹ̀yin tèmi, kò yé mi mọ́, ẹ má bínú, òyìnbó agbára. Bí mo ṣe rí nìyẹn o. Mo kàn tún ní kí n dẹ́rìn pa yín díẹ̀ ni o, mi ò fi wọ́n ṣe yẹ̀yẹ́ o. Rárá o, mo kàn ń dẹ́rìn pa yín ni. Torí èmi fúnra ara mi mò ń sọ̀rọ̀, mo dẹ̀ ń wo ara mi wípé tó bá ṣẹlẹ̀ sí èmi, ṣé mo lè gbà? Òun ló ń pa mí lẹ́rìn. Tó bá wá ṣẹlẹ̀ sí ìwọ ńkọ́, ṣé o lè gbà? Nítorí ìyẹn náà, tí mo bá dẹ̀ wà ní ipò ààyè ìbídùn náà, no, ẹ jẹ́ kí n sọ báyìí. Tí mo bá wà ní ààyè Ọpẹ́yẹmí, ṣé mo lè gbà? Ìwọ ńkọ́? Tí mo bá dẹ̀ wà ní ààyè ìbídùn, ṣé mi ò ní lọ́kọ ni? Ṣé ọkọ mi àtijọ́ tí mo nífẹ̀ẹ́ sí tó bá lóun fẹ́ fẹ́ mi, tí ìyàwó ẹ̀ dẹ̀ gbà, tó sọ fún ìyàwó tí ìyàwó ní kò sí wàhálà, ṣé mi ò ní lọ ni? Ẹ wò ó, ọ̀rọ̀ yẹn ó pekè sóhun o. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin tèmi, ẹ yẹ ká máa ti bi àwọn ọ̀rọ̀ kéékèèké wọ̀nyí ká máa ṣe àríkọ́gbọ́n o. Mi ò lè gbé fídíò yẹn sí báyìí, fọ́nrán tí mo sọ lẹ́ẹ̀kan pé ọ̀rẹ́ ẹni yẹn ti sọ̀rọ̀. Àmọ́ tẹ́ bá nífẹ̀ẹ́ pé ẹ fẹ́ gbọ́, ẹ jẹ́ kí n mọ̀ nínú comment section yín, màá gbé wá, ìyẹn ẹ̀yin tẹ́ ẹ bá ì tí ì rí. Torí mi fẹ́ gbà yín lákòókò lórí eléyìí, àmọ́ mo ti fi ẹnu mo ti fi sọ. Ọ̀rọ̀ mi kò jù báyìí lọ o. Ìyókùn ìhọra. Ọmọdé ti dì sí o, adé ajẹkọ́rá o, ó pàdé kọjá. Ẹ̀rẹ̀múrì àríra, ayé gbé ìsídìrè o, mo lọ s'Èkìtì o. Ẹ jẹ́ ká pàdé ní comment section.